Àtúwọ̀ káàbọ̀ sí ojú ogun ti Ọba Jagun. Ọba Jagun bí mo sọ fún yín tí a bá dé ìpele yẹn mo sọ fún yín pé kábíyèsí ló láṣẹ ìlẹ́nu láti sọ bí Ọba Jagun bó ti jẹ́ ní ìlú Ìwòrò ṣùgbọ́n ibi agbára kan ládé yìí so bàbá tí ó wà ní ọwọ́ àlàáfíà mi yìí àwọn ni ó jẹ́ olóyè tó ń kojú kọ àwọn ni olóyè Musa Afárí Ogun tí oyè wọn jẹ́ Ajaguna ti ìlú Ìwòrò. Kábíyèsí bàbá. Kábíyèsí yòókùdé kejì adé pẹpẹpẹ mo sọ lánàá mo ní adé kan ìrùkẹ̀rẹ̀ kan bàtà kan mọ́tò kan ilé kan bó ṣe máa rí nìyẹn. Kábíyèsí àṣẹ́gun nítorí Ògúndé yìí ní iwájú Ògún lẹ́wà yìí iwájú Ògún Ọba Jagun. àṣẹṣe máa ṣe àṣẹ bẹ́ẹ̀ àṣẹṣe máa ṣe àṣẹ bẹ́ẹ̀. èyí tí òwì lọ ní àṣẹ bẹ́ẹ̀ àṣẹṣe máa ṣe àṣẹ bẹ́ẹ̀. àṣẹgun. He didn't allow me to stand there. He didn't allow me to stand there. ìlú Ìwòrò kingdom láwa yìí. Hello ma. ìlú Ìwòrò kingdom láwa yìí tí a ti jọba láti maybe 15th century láti jọba nílùú yìí. Wọ́n ọba tó kọ́kọ́ jẹ pẹ̀lágé nílùú yìí Ọba Jagun ni àwọn ló wà ń dòrò yìí. Ọba Jagun Ọba Jagun ṣẹ́gun fún àwọn olùlọ́bọ atẹ́gùn ni tó bá ṣe iná ni iná yẹ̀yẹ̀ ògiri yẹ̀yẹ̀ òun lórúkọ Ọba Jagun tiwa. àwọn mẹ́rin lájọ dé Ògún Dájì Ìṣẹ́kí àti Àálẹ̀ ìyẹn níbi tá a ti ń bọ̀ lọ́wọ́ àwọn mẹ́rin pẹ̀lú Ọba Jagun. Ọba Jagun ó gbé adé ẹ̀ ń bọ̀ láti Ilé Ifẹ̀ ni kì í ṣe pé bóyá àgbà tó dé ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ra dé no ó ṣí pẹ̀lú adé ẹ̀ àwọn mẹ́ta lọ ṣí Aládó Alápá àti Ọba Jagun tó wà dúró ìwọ́jọ ṣí láti Ilé Ifẹ̀ ń bọ̀ ni pẹ̀lú adé lórí ni kò rà ó gbé ń bọ̀ láti ilé látọ̀hún ni ìgbà tó dẹ̀ dé ó tẹ̀dó ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n àlè lọ sí gbogbo bẹ̀ ó tẹ̀dó sí etí èbúté yẹn l'Ọba Jagun tẹ̀dó sí Ògún ẹ̀ ni ó dẹ̀ léégún ọjọ́ tá a bá fẹ́ bọ́ àkọ́kọ́ bọ Ògún lálẹ́ tó bá di ọ̀sán wọ́n ṣe tẹ eégún ní sátọ̀dé Sunday náà máa parí gbogbo ẹ̀ tá a máa lo aṣọ kọ̀ọ̀kan. bí Ọba Jagun ṣe jẹ́ ọba tó gbóná tó àwọn ọlọ́wà dúró yìí kò sí ọba kọ́ba tó lè dé ibi tí Ọba Jagun yẹn wà kò sí ọba bẹ́ẹ̀ nílùú yìí nítorí ọjọ́ tó bàbá máa gba adé ìjó ojú òòṣà yẹn ló máa lọ á dúró síbẹ̀ á gba adé àwẹ̀ á jẹ́ àmú gbogbo agbára yẹn tó bá gbàǹjọ yẹn ẹnikẹ́ni tó bá gbẹ́ná wojú ẹkùn ayé á jẹ ni òun ló wà dúró yìí. ẹnu kìnìún lówó wà kìnìún tìlú wa ni àkekè ni wọ́n bẹ́ẹ̀ ni àkekè ni wọ́n ike ni mú ó máa gé ni. Kábíyèsí mo bọ̀ síbẹ̀. Maybe you want to ask me one or two things. Okay, people, we're still right here with His Royal Majesty. Wọ́n ní àkekè ni wọ́n gbóná bí ajere. Ṣé ẹ ti gbọ́? Ẹ bá mi ṣe sáyé sí o. Kìsìlọ́pọ̀ èrò. Ìwòrò Àjàgùn. Kìsìlọ́pọ̀ èrò. Ìwòrò Àjàgùn. Kìsìlọ́pọ̀ èrò. Ẹni tó bá bí ni là ń jọ. Kábíyèsí. Did you hear that? They came from all the way from Ilé Ifẹ̀ láti wá tẹ ìlú yìí dó. ọmọ lè jà bàbá. Bàbá bínú ọmọ. Òkèdè yìí rẹ̀. ọmọ lè jà bàbá. ọmọ bínú ọmọ. Ògúndé yìí bá bàbá ìlú. Ọmọ lè jà bàbá. Ògúndé yìí bàbá tiẹ̀ pẹ̀lú wà lónìí ilẹ̀. Ẹ má bọ̀ tẹ̀ Bàbá fọ̀tẹ̀ báwù tó dára jẹ́. Ẹ ṣé o, kábíyèsí o. Nítorí pé wọ́n wá láti Ilé Ifẹ̀
èmi Adéjọkẹ́ Badagry àti gbogbo Iworo Kingdom àwa ń ṣe kábíyèsí o à ń ṣe ọba wa Ẹnìtàn Ògúnwùsì the Ọọ̀ni of Ifẹ̀ onírìṣà of Ifẹ̀ arántí yín lè ní bàbá nítorí pé wọ́n ní láti ọ̀hún ni wọ́n ti gbé adé wá wọ́n dé tadé wọ́n dé tọ́látọ́lá wọ́n dé tìyìtìyì wọ́n dé torótoró wọ́n ní iná ni ọ̀gbàmùbámú kò ṣe farakọ̀ wọ́n ní ẹni tó bá fojú dàgbà kí ló máa ṣe o. àwọn wo ní ìlú Àwórì yìí wọ́n sọ pé ìlú yìí Àwórì lónìí. má jọba lọ olúwo lọ́jọ́ ìṣẹ́gun yìí máa jọba lọ olúwo ọba tí ẹ kò lè rọ̀ lóyè. bàbá ẹ ṣé o kábíyèsí o wọ́n sọ wípé ní ìlú yìí ó máa ṣe ewu tó lọ́mọ ń ṣe. ẹ ṣé o Adéjọkẹ́ o bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́ o ṣé ẹ gbọ́ wọ́n ní mo ṣe o Adéjọkẹ́ bàbá Adéjọkẹ́ o tó jẹ́ màmá ìwọ náà péjú tàwọn wo bẹ́ẹ̀ ni o bàbá Adéjọkẹ́ o tó jẹ́ ìwọ náà péjú tàwọn wo ẹ ṣé màmá mi o Adéjọkẹ́ ikú lé lọ bẹ́ẹ̀ ni Adéjọkẹ́ bá lóhùn òmù rẹ o irọ́ la ṣe bí ń pa bẹ́ẹ̀ ni irọ́ la ṣe bí ń pa àmì o wọ́n ní irọ́ la ṣe bí ẹ ṣé ẹ̀yin màmá mi ọ̀tá ò ní rí gbogbo wa mú wọ́n ní ààrẹ adébi tẹ́rù ò ti ní bà wá nítorí pé Adéjọkẹ́ Badagry synonymous with culture adébi bàbá ti fi ojúde omi adájì wọ́n ti fún wọn wá àti mú àti yó àti gbogbo nǹkan tó ń ṣe wá lágbára wa ó ti ṣe kíni ó ti gbẹ́rù ẹ̀ ó ti lọ wọ́n ní bàbá mi wọ́n tún ní kí n tún ké sí ọba Ọ̀jájá the second Ọ̀jájá mi ò péré yín níbi bàbá o kábíyèsí o bàbá mi Ọ̀jájá the second ọba Ẹnìtàn Ògúnwùsì nítorí pé ìlú yín ni wọ́n ti wá tẹ ibi dó ọba wa bíbá yìí wọ́n ní kí ni èdè tá a ti ẹ̀ ń sọ nílùú ǹjẹ́ Ìwóró Kingdom kí ni èdè tá ẹ̀ ń sọ níbí. ẹ wá sọ fún mi pé Àwórì kì í ti gbé o ẹ̀yin Àwórì kì í ti gbé o Àwórì kì í ti gbé o Àwórì kì í ti gbé o bàbá mi wá fẹ́ sọ fún wọn ti ṣàlàyé fún wa wọn ní Ojúbọ Ogun àjọbọ la wà yìí. Ogun Ọba Jagun Ogun kábíyèsí Ọba Jagun. Foríjì mi o ọmọ yìí ni mo jẹ́ o èmi ò mọ̀ ṣùgbọ́n wọ́n ti sọ fún wa ẹ tún bá wa pè é ná Ogun ibo la wà yìí. Ogun Ọba Jagun. Ogun Ọba Jagun wọ́n ní ibi ni wọ́n dé wọ́n tẹ̀dù gbogbo ara iná ní girigiri kò ṣeé gbámú kò ṣeé gbámú. Bàbá mi wọ́n ní àwọn ni Ògúndèyí second àwọn ni Ògúndèyí second náà wọ́n ní níbí báyìí wọ́n máa wá nǹkan sí Ògún ọba ní èèyàn kọ́kọ́ wọn gbọ́dọ̀ ṣe wérewère wàràwàrà kẹ́tùrí ó tún ní ìfẹ́ wo bó ṣe wà ní wọn ìlú yìí mo gba nǹkan kan fún wọn ní ìlú yìí láti ìjọ títí wọnú ìlú yìí ó mọ́ ni ìlú yìí mọ́ kò ní dọ̀tí ìlú yìí mọ́ kò ní dọ̀tí mo rí ní kì í ṣe pé mo kàn ń sọ lẹ́nu àtúndé bí gbogbo ẹ̀ ló mọ́ lólólólóló ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún Ìwóró Kingdom ẹ bá mi pàtẹ́wọ́ fún Ìwóró Kingdom torí a máa dé àwọn bòmí a máa bomú ká tó kọjá ni a máa yọ ẹsẹ̀ báyìí ká tó kọjá ni Ìwóró Kingdom ò rí bẹ́ẹ̀ o níbi báyìí ń sìn bàbá mi kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ̀ tún bá wa sọ̀rọ̀ wọ́n ní bàbá ti sọ̀rọ̀ wọ́n ti sọ gbogbo bó ṣe jẹ́ fún wa ẹ kàn fún wa ní àdúrà ẹ fún wa ní àṣẹ ní ibi ìbàdàn ní kékeré ní ṣókí kábíyèsí o. Adéjọkẹ́ Badagry TV wàá mọ̀ ṣe wàá mọ̀ ṣe tó mi bá balẹ̀ á ní ipa owó pa ọmọ láfíà ló wà fi yẹ ká gbogbo àti àwa sí bíyè nítorí pé a tún fẹ́ kí Ìwóró
kó di olókìkí. Ayọ̀ Ìwòrò wọn ní fi pàtàn fún yín. Àgbẹ̀ tó bá dáko ó di dandan fẹ́ jẹ nínú oko ẹ̀ ní gbogbo ìtẹ́ ń ṣe yìí kò ní bọ́ sórí asán. Àní jẹ̀bi lé lórí. Ẹni tó mọ̀ Ìwòrò máa wọ̀ Ìwòrò ni. Ẹni tó ń gbórúkọ wa abiyamọ kì í gbọ́mọ ọmọ rẹ̀ kó má tara ṣàṣà. Níbikíbi tórúkọ Ìwòrò bá dé àmàgbà yìí ni. Gbégbé òkè ń gbé sóko gbogbo ibi táwọn ọmọ wa wà wọ́n á kórè oko délé. Ó ń gbà fún ẹ lẹ́ni ọ̀la kan á tún máa gbà fún ẹ bẹ́ẹ̀ ni. Èyí tí ó ṣe yìí ó fi gbé ògo agbègbè yìí ga ni àti all over the world ló ń rí program ẹ yìí. Àrítún la fi ń rí ọmọ tuntun láṣẹ Ọlọ́run ilé iṣẹ́ yìí kò ní jóná o. Tó wá sí Ìwòrò ò ní kábàámọ̀ o. Gbogbo yín pátápátá tí láti àná láti bẹ̀rẹ̀ lórí ayẹyẹ yìí lórí ètò yìí ẹ ní ṣìṣe ẹ ní kábàámọ̀ ẹ ń dojúkọ àwọn onílẹ̀ ní ojú yóò ní fọ́ ọwọ́ tẹ fi ń gbàdúrà tẹ ń gbómi náà dání ọwọ́ náà ò ní rọ ẹsẹ̀ táwọn náà fi ń kọsẹ̀ ẹsẹ̀ náà ò ní rọ àgbọn afinú ṣoyún afẹ ìgbọmọpọ Ọba Jagun orúkọ ńlá ni èmi náà ni mo dẹ̀ gbórúkọ náà lónìí oníwùmí máa mọ̀ ṣe. Ìwòrò Jagun. Láàárín ọdún mẹ́rin ló ràn wá lọ́wọ́ báyìí bá a tún máa ràn wá lọ́wọ́ sí i. Gbogbo ata dúró fún ìlọsíwájú Ìwòrò ẹ̀rí jẹ ẹ̀rí mu ọ̀rọ̀ yẹn dayọ̀ ẹ̀ ní gbèrè tìjú ẹ̀ ní wọṣọ kan láàárín ọ̀sẹ̀ kan aṣọ tẹ báwo ẹ máa ṣèjì ẹ ní àríbẹ̀. Ajagun ìbàrẹ̀ o ẹni tó ń dojúkọ ti sọ pé mọ́tò kan adé kan ni ilé kan ni bàtà kan ni láṣẹ Ọlọ́run àríbẹ̀ fún gbogbo yín irọ́ ló ń dojúkọ Ọba Jagun Ògún Ọba Jagun àríbẹ̀ bá ṣe ń dorí olórí àwòdì òní gbé tiwa lọ àwọn màláíkà tó ń pín ire owó mo gbàdúrà mo pàṣẹ ní mi dábàá kó bẹ̀rẹ̀ sí péré owó fún yín gbogbo tẹ́ ń ṣàmì ẹ̀jẹ̀ onítàn lára yín èyí tẹ́ ń ṣàmì omi onítàn lára yín ẹ̀rí bá ti ṣe Ọba Jagun tó ń jà bó ṣe ń jagun òun rí ẹ nínú afẹ́fẹ́ ló ti ń jà gbàdúrà ní ìsìn kó bẹ̀rẹ̀ sí dáre sí ọ̀dọ̀ wa àríbẹ̀ 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 àṣẹ ti balẹ̀ Ìwòrò Ajagun. Wọ́n ní Ògúndèyí lọ́sọ̀ nílẹ̀ nítorí pé orí ò gbọ́dọ̀ fọ́ kò gbọ́dọ̀ fọ́ Ògúndèyí lọ́sọ̀ nílẹ̀ nítorí pé.